Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Mo ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi káàkiri àgbáńláyé. Àánú Ọlọ́run gbígbàdúrà Ọlọ́run kó máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Lẹ́yìn kíkí tí mo kí wa tán yìí, àkọ́rí ọ̀rọ̀ mi náà ni pé ta ni kí n gbára lé pẹ̀lú àmì ìbéèrè. Léyìí tó tẹ̀lé wípé ayé mọ̀ ṣòro o. Ayé mọ̀ ṣòro o. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Oríṣiríṣi ọ̀rọ̀ l'Ọlọ́run sọ nínú Al-Qur'an nípa tá à ń pè ní àtàwákùl, ìgbáralé Ọlọ́run. Èyí tẹ̀ ń wò ńlẹ̀ńlẹ̀ yìí tó jẹ́ oògùn yìí, Allahu Akbar, òfúùtù fẹ́ tẹ̀ ní o. Bí àwọn bàbá pé wọ́n ní àṣà tí ò ní kánú. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń wò mí, tí ẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Ọlọ́run sọ fún ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé bismillahirrahmanirrahim wa man yatawakkal ala Allah fa huwa hasbuhu inna Allah balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadra. Tá a bá wo àyá Al-Qur'ani yìí, a mọ̀ pé ń tó lágbára púpọ̀ ni, wallahi tó lágbára púpọ̀ ni. Ọlọ́run sọ fún ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tá a wá sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. Ọlọ́run ní ìrẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún wa wípé wa man yatawakkal ala Allah, gbogbo ẹnikẹ́ni nínú yín o, ọjọ́kùnrin ni o, ọjọ́ obìnrin ni o, ọjọ́ méke ni o, ọjọ́ àgbàlagbà ni o, ọjọ́ olówó ni o, ọjọ́ àfáà ni o, ọjọ́ gbajúmọ̀ ni o, ọjọ́ ẹni gíga ni o, ọjọ́ ẹni tí ò tiẹ̀ rọ́wọ́ ti bẹnu gan. Wàhùwà àsìbù, Ọlọ́run sọ pé kí ni o, ìtòrú ẹni bẹ́ẹ̀, gbogbo ọ̀nà pátá níbi tó rú ẹni bẹ́ẹ̀. Ìmọ̀ tó lórí ìṣẹ́gun, ìmọ̀ tó lórí àgbéga, ìmọ̀ tó lórí jíjẹ mu, ìmọ̀ tó lórí ààbò ìmí Ọlọ́run ọba. Wàhùwà àsìbù. Jàmá sáágbá Ọlọ́run bí. Àníta ni kí n gbára lé pẹ̀lú àmì ìbéèrè. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ má jà tara wa o. Ohun tá a fi lè ní ìṣẹ́gun láyé, òun náà ní ká gbára lọ́lọ́run. Ká sì mójútó ìbádọ̀ Ọlọ́run náà láàfi ṣàṣeyọrí o. Òun náà láàfi ṣàṣeyege, láàfi di ẹni tí Ọlọ́run ó fi ààbò rẹ̀ bò. Nínú àdìsí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ń ṣe gbogbo ayé bá kóra jọ pé àwọn fẹ́ sìn ẹ̀ lóore jàmá. Tọ́lọ́run ọba lọ́wọ́ sí wàláhì oore ò lè ṣeéṣe, wàláhì kò ní bá mu. Bẹ́ẹ̀ táwọn kan bá sí kóra jọ pé àwọn fẹ́ sìn yẹn sùn tájà máa, wàláhì láburú ò lè ṣẹlẹ̀ sí yẹn. Ẹ̀yin tẹ́ ń wò mí káàkiri àgbáńláyé, èyí tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi, wàláhì òfúùtù fẹ́ tẹ̀ ni, àṣà tí ò ní kánú. Wọ́n ti ṣerú ẹ̀ fún ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ò ní dára gbé, kò ní dápá gbé, kò ní dẹ́sẹ̀ gbé, kò ní dá rìnrìn. Irun orí rẹ̀ ni wọ́n ta ní kókó lọ́nà 11. Wọ́n á lọ gbé òkúta kan, wọ́n á gbé sínú omi nínú kànga, wọ́n á gbé òkúta lé nǹkan yẹn mọ́lẹ̀ pẹ̀lú kọ́ńpó orí rẹ̀. Ọlọ́run fi wá sọ Surat Ma'awusatain, Ọlọ́run fi sọ̀kalẹ̀ nínú Al-Qur'an. Àwọn àyà kan ń bẹ tí a bá kejì mọ́, ọ ń bẹ mi ìwé tí mo mú dání yìí. Ìwé yìí ó ń bẹ ń bẹ dáadáa, àwọn selected prayer ló ń bẹ ń bẹ. Tí èèyàn bá rí oògùn báyìí nínú ọ́fíìsì èèyàn, àbẹ́ ẹ bá rí oògùn báyìí nínú ilé yín lọ́ọ̀dẹ̀ yín ládùúgbò yín tẹ́lú bá ń bá gbà èwo lélẹ́yìí o, àṣkárù lẹ́sẹ̀. Àṣkárù lẹ́sẹ̀. Ẹ bá lè ṣe àṣkárù ẹ ti ṣẹ́gun rẹ̀. Ṣùgbọ́n tó gbé ìgbàgbọ́ wá ṣe kí ni o, ìgbàgbọ́ wá yẹ̀ ni. Àní àkọ́rí wá sí mi pé ta ni kí n gbára lé pẹ̀lú àmì ìbéèrè. Ayé mọ̀ ṣòro o, ayé mọ̀ níkà o. Tí wọ́n ti agbára Ọlọ́run jàmá, Ọlọ́run ṣe kí ni o, Ọlọ́run àtòyàn ní kí ni o, ní aláàbò. Tí ẹ bá lọ wo péèjì ìwé tí mo mú dání yìí, tó jẹ́ ìwé àdúrà yìí, ẹ ti rí ní page 5. Page 5 lọ́wọ́ o. Page 5 lọ́wọ́. Àyá Al-Qur'an ni. Nígbà tí rẹ̀ náà ṣẹlẹ̀ sànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam, Ọlọ́run wá sọ àwọn àyá kankan lẹ̀ nínú Al-Qur'an, àyá pọ̀ rẹpẹtẹ. Ọ̀dà pé bismillahirrahmanirrahim. Kullama awqadu naran lil harbi atfa Allah. Jàmá, bó
bó ti wulẹ̀ káwọn èèyàn máa gbógun tó nílé bàbá nílé ìyá ni lọ́dọ̀ ẹ̀gbọ́n níbi iṣẹ́ ládùúgbò ni a ti fa Allah ọlọ́run ṣe kí ló ń pa gbogbo náà yẹn gbogbo owó ṣe kí ló ń parẹ́ fáwọn èèyàn ọ̀nbẹ́nu ìwé yìí o ìwé táwọn wò lọ́ọ̀kan yìí ọ̀nbẹ́ńbẹ́ àtàwọn oríṣiríṣi àwọn àdúrà míì náà tó ń bẹ nínú àyàtul Qur'an tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà èyí tó lọ́wọ́ tún wá sọ̀kalẹ̀ fún ànábì wa Musa alayhi salatu wa salam ọdún bẹ́ẹ̀ bí ìwé àdúrà yìí nígbà tọ́lọ́run ní pé ìrẹ́ Musa lọ bá Firaun lọ bá ọlọ́ni lọ́ba ọ̀rọ̀ tútù ní kò sọ fún bí Firaun náà bó ṣe ń da gbogbo ògùn lẹ̀ bí irú eléyìí náà ni ó tí wọ́n ń da ìdíwọ́n dalẹ̀ ọlọ́ni ọ̀pọ̀ yẹn sọ ọ́ lẹ̀ kó dejò ọ̀pọ̀ yẹn bá dejò péjọ yẹn ṣe lọ ọkàn lálùbá ìlà tó lálùbá gbogbo ògùn tí Firaun náà kó dánú ẹ̀ ọkàn gbóògùn náà jẹ ni àyà náà ń bẹ nínú Al-Qur'an ọ̀n bẹ nínú ìwé yìí lọ́n sọ fún ànábì wa Musa alayhi salatu wa salam nínú Al-Qur'an pé bisimilahi rahmani rahim máa jitum bí síru inna Allah sayibtilu inna Allah la yuslihu amala al-mufsidin àyà yìí dá pọ̀ láti máa ṣe tábà tí a mọ̀rú àyà báyìí àwọn náà sáàmù gbólóhùn tánàbí máa sọ sallallahu alayhi wa sallam pé a'udhu bi kalimati llahi atamat min sharri ma khalaqa bákan náà tààrà pé bismillahi alladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa as-sami'u al-alim àwọn àyà yìí àwọn gbólóhùn kẹlímàtì yìí nínú ọ̀rọ̀ ṣẹlẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀dà púpọ̀ jọ̀mọ́ ẹ jẹ́ agbára lọ́lọ́run o ẹ jẹ́ ká gbára lọ́lọ́run ká sì máa tí a bá ń ṣe ká láníyàn tó da sọ́mọlàkejì wa tá a ní kí n gbára lé ayé mọ̀ sọ̀rọ̀ o ayé mọ̀ níkà o eléyìí tí wọ́n ṣe yìí wọ́n tẹ̀sí ọlọ́run lára wọn ṣùgbọ́n ọlọ́run ṣe kí ni o ọlọ́run gbógun wọn jẹ́ alhamdulilayi alhamdulilayi bẹ́ẹ̀ náà sì wá ń wo yìí ẹ jẹ́ ká gbìyànjú ká máa success orí péjì yìí Imam Oluwakemi TV káyọ̀ ní máa share rẹ̀ àwọn Facebook wa ni o Instagram ni o Twitter ni o àtàwọn other places mí náà ọlọ́wọ́ sí wa lẹ́sẹ̀ rẹ̀ lórí YouTube wa Imam Oluwakemi TV ọba Allah subhanahu wa ta'ala yóò sọ gbà lẹ́sẹ̀ rẹ̀ insha Allah wàlà àwùlà wàlà quwwata illa billahi aliyyi alasi ẹ má gba alẹ́ nìkan kan o ọlọ́run ni ẹ fọra yín tì ẹ bá rí jẹ ni o ẹ rí mu ni o ẹ rí náà ni o ẹ rí lò ni o ẹ má gbọ́kàn lẹ́nì kankan ọlọ́run ọba tí sigi ni o tí mo sùn gbogbo ọlọ́run mọ́sá ìgbàlẹ́ òní kankan wasalaamu alaykum wa rahmatulahi ta'ala barakatuh.